Edoya wabedene. Edoya wabedene. Edoya fefefe dodiruwa. Edonirisi wabedene. Wabuwe wabava wabota. Ebo fiagogo weria o. Ne wanere Nigeria agogo hiyan obodo ya kaya we Ibota we dona. Ebo na fiagogo weria yan we share odi eke. Ana imi we gogo egi no we Nigeria. Ka aboda we o ware gui. Emu bore team man bo obi man o ye. Egogo na fi weria na. Iyan to bi yan fi weria. Igba va yan fi weria opopo. We na iye na ni agogo no we Nigeria. Na give yawe. We say okinu na te April. Wani aseba o te la ke me yan we de be fie we de. Yan we gbe do mo ye agogo hiyan. Be agogo hiyan be gena be upo. Wa ebu yo alaho. Wata no hono ta me na mai ho. Wayabokia o zole hade mama rowa o no guma nwina na ewe no avie na ka wo ya fe na avie la dia na wo ada hore ya yi go gele vio la dia ya yi wa we da hore ngri o yo ayakoko ala mi akoko awin na kugbe aregu o so gba fian bu wa ya o wa be oke ogbon oke ori mi ko ariye na Salaba no ri ma se wa we ma lu po dan do lo fun egbe fe egbe na ise egbe na o fun egbe ma ya mu ko na yo to o ise mo ga ri run jo sa na ya sun o ga de na o no nya ma sa de la sa no mo sa no ri no hu an we se o sa no bu o na dori awe man lo se edene katikati oki ogogbon na kinu poge ni weva opo na we se wo nya mu wo nya fo me ogodo anoge ori ma la na we ri ma we la do wo fu egbe ma mi ke na la po gbon wo fu egbe ujo we o je pe won wo fi agbe ma o na no we the darkness no we the yo no we manima the Jesus Christ no we salobo Ise wahia we ise o ise o ron pa ere o ke man abi yo wa magba we dia o ron pa ere uselu po reporters so wo no ere okay na uki ogbon na wa mu ki ogbon he ma we fi evi were na we azegwagwa so my na no ka o ki o iweva o na ndo ni ma we na o emene edogun bin manedo yagun emene mata agwa la ga zo tuto na ya mi edonaze na ga mi edonagbe ale edo vocabulary that dey matter
Abi na ya zo he, abi na ya ta he. E ma gwa kan na o. He wa imegbe o. Na ka we yo. Don't yen wa no. Don't yen wa no. Wa mokun wa ti e. Yo wan re o. Yo wan magba o ya fe. Wa ti yan re o we. Aso na wa so bo igbe o. We ni a de re. Oyo no. Don't yen no. Wa ge wo do ade ba ma. Ni ma ti no yo de ya o ma bun yo. Ma ga vun yo. Obi wa o. Ewe na dogun no. Ewe na maga igbon. Ma yi zagwagwa. Ai ai seven pa ata. Ra di vi e ha ne yo. Ebe ha ne na we zo pa we yo babo. Maka we yo. Okay. Asubo ye gbe o. Gege zaza. Be. Mama. No ye osisi gbele ayame. Oh yeah. Ọma no ye osisi gbele ayame. Oh yeah. Even so no wa go boy ya osisi gbele ayame wo ha. Gbele ayame wo ha. Eni ha ebi ha mata ba de we ya yiwo ogbabo. Ebi ha na ta yiwa. E ha wait till no e mata wo. Ọma no ye osisi gbele ayame wo ha. Okay, oh, you have not a you want to know what about they don't babble. Was it not babble? We be no so abokin o. Gege o those that were not now. Oh man, no, you see, Billy, I am a ha. Oh, yeah. If you had time, you want to know what about. Huh? They not share one of you see, Billy, I am a ha. Ah, okay, my own. Okay, oh, go your wo. Okay, oh, go your va. Okay, oh, go ye ha. Okay, oh, going. 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 Okay, go. Well, I know you see Bella, I am ha. I mean, man, not to say. Or you see Bella, I am at here. Oh, yeah. Oh, and you see Bella Animal, I had to tell you, oh, where? Oh, ye, where? Of anyone, what man you? Oh, where's your man? Oh, where's your man? Oh, you. Man, if your man got done cake, no wag. No got your man, no got done cake, no wag. Oh, where's your man? Oh, where? Otima eri ma omo yi no pegion ne o la pare na de o we ya si won o we ya si won o we no ai de ba men ai de ba men etima ni re ma igbino so ogbe igbino so ogbe o okay, imagine now. Valley fever for life. Valley fever for life. 313 Ogbe. La no wa gbe ni edo wa yo. Ni edo ni e ma hold ma dere. O na de here. Ever fever for life. Ogbe. I very by. No sagbe e wan ni we taban we gbe. Yan e va gbe ba to bo niyan. Ni wa en ro wa. We de we ya yi wo go e mata. Owe e mata. Akobo ni bi edo ni.
Isiakwa ha. Na vede. Ukona. Na vede. Oye de. Get. Nínú wa ìró wa tí ẹ wò bá gbé o. Wa ihin ọ̀rẹ́ wa ọ̀gbọ́n hàn. Àwẹ̀ ní pé àbọ̀ n'oge yẹ o. Lórí ẹ̀dùn náà gbà. Hey! Gẹ̀ o. Wọ́n hàn. N'ọ̀rọ̀ ẹ̀ ọmọọmọ náà dàbíẹ̀. Ọ̀ẹ́. Ọmọ n'ọ̀rọ̀ ẹ̀ ọmọọmọ náà dàbíẹ̀. Ọ̀ẹ́. Ìbí ẹ̀ nàgbọ́n náà yìí wá. Ìbí ẹ̀ nà ní dènà wẹ̀ wọ́n tàbọ̀. Ọmọ n'ọ̀rọ̀ ẹ̀ ọmọọmọ náà dàbíẹ̀. Ọ̀ẹ́. Gwàgẹ́ èní ẹ̀nẹ́ àtà ìwà dènà ẹ̀wọ̀n tàbọ̀ owó ìva ìhà ẹ̀nẹ́ ọmọ náà ru ọmọọmọ náà dàbíẹ̀ ọ̀ẹ́ ọmọọmọ náà dàbíẹ̀ náà ọmọ òrùwẹ̀ ọmọ náà ru ọ̀ẹ́ n'ẹ̀dùn àwọn píkòlò ẹ̀ẹ́dì ọ̀nà ọmọ náà wẹ̀ ọmọ yẹn wà wẹ̀ èní ẹ̀nẹ́ màá tà ìwà èní ẹ̀nẹ́ náà dènà kíwọ́ ọ̀pàbọ̀ ọ̀ẹ́ wọ́n tàbọ̀. Eni enena dènà kíwọ́. Ọmọ náà ru ẹ̀ ọmọọmọ náà dàbíẹ̀ ọ̀ẹ́. Ẹ̀dọ́nà o. Ọ̀kẹ́ o gòyè owó. Ọ̀kẹ́ o gòyè va. Ọ̀kẹ́ o gòyè ha. Ọ̀kẹ́ o gòyè náà. Gòyè sá. Gòyè gọ́ọ̀. Ọmọ náà ru ọmọọmọ náà dàbíẹ̀. Ìdátìẹ̀ ọmọ ìwànú wà rẹ̀. Ọmọ náà abẹ́ ní àyà rẹ̀. Ẹ̀ abẹ́ ní àyà rẹ̀. Ẹ̀ àgbòyí. Ẹ̀ abẹ́ kankan. Ìdátì abẹ́ hòhò. Ní ìyá rẹ̀. Ọmọ náà wẹ̀ ọ̀ẹ́. Ọ̀sìwù. Ọ̀sì ìwíhù. Ọ̀sìwù. Nígbògì hà. Ọ̀sìwù ọ̀rọ̀ ọmọọmọ náà dàbíẹ̀. Àdàbíẹ̀ ọmọ ẹ̀ àti ọ̀sìwù rẹ̀. Ọmọ ẹ̀dẹ̀ náà wẹ̀ ẹ̀ wẹ̀ àdẹ̀ náà bí ọmọ ní ọ̀wẹ̀. Ọmọ èèyàn rẹ̀ náà yà wẹ̀ ẹ̀. Abẹ́ náà yà wẹ̀ ní abẹ́ hòhò. Ẹ̀yà wẹ̀ èèyàn rẹ̀. Ayé dìbà mi. Okay. Solu reporters ọmọ gbẹ o. Tí Humphrey Igbonosa ọgbẹ. Ever for life ọgbẹ. Solu reporters ọwọ́ ẹnupọ̀ giver náà yà ọ̀bọ ọ̀rọ̀ ọmọọmọ. Wàá go bẹ́sọ̀ ẹ̀ bẹ́ẹ̀ awẹ́ o dẹ́wọ́ sàyàwó yàn ọmọ ẹ̀ máa nọ sáwájà wé nábẹ́ ní arú ọmọ rò ẹ̀ wọ́n arú ẹ̀ ọwọ́ àríyẹ́ pẹ̀rẹ̀ ẹ̀rí píkọ́lọ́ máa sọ àwẹ̀ gbà ọ̀bọ ọ̀rẹ́ asókítò yàrá ìwé rẹ̀ asókítò ọ̀bọ èbó yàrá ìwé òdọ́ wàá rẹ̀ ọ́ ní òṣèlú rìpọ́tà ti rà á o. Maka ọ̀rẹ́ do maka wọn ru ọmọ wẹ yíkọ fìyàkì yíkọ yírin wọn kẹwẹ yíkùsẹlú ní màá dùn ọ ní ọsẹ wò àti bọlọ sí wò yàwó ẹgbẹ ọyọ ìpẹ yẹ àgbẹ yànnà gbẹ ìbá rí ìbá ọpọbọ níyàwó wọn tọ nàgẹdọ ọbẹ yìí dé o ọbẹ yìí dé. Ọba n'ọkwụọmi na ye ukwunwu si mi ọyẹ ọba n'ọkwụọmi na ye ukwunwu si mi ọyẹ iye ọba n'ọkwụọmi na ye ukwunwu si mi èmi ha máa gbẹ ìbá dènà kíwọ. Dúwà ẹ̀ ọmọ àkún mi, àyà àwùkùn,
Ah, ya ukun re na ya aya si mi o mani no kwa mi. O mani no kwa mi ni. Be that ye. Oh! Be mani no kwa mi ne that ye. Oh! Ebi ha agma ye ba. Ka bo ja o yo. O man no kwa mi ka ka bo kwa mi. Aya ukun re. Aga di ne no won. Aga di ne no ya wo. Aga di ne no mi no e. Ba ti o mani no kwa mi ni. Be that ye. Ye. Johnny no Nathaniel Joshua we that your one in Okwumi. Eh? Okay, go your wo, go your va, go your ha, go your na. Ko? Okay, one Okwumi na you na you see me. Why see that your one? Eh? Going, okay, going, go. Ọba akwụnị anyị mụ ji ọbọ n'ọdụ ikwu mụ ne ọbọ egele dị ikwu mụ n'ọwani wanyị nọ kwọmini mebi ọkpekere egbe yiri anyị hegede igbe mara anyị nọ na simi ekia bedati ọwani wọn ka ọwani gbe nọ kwọmi bedati ẹ kọye nukwu gị ba n'o ọkụmọ ọkị ọmị rí ọmị ọkụmọ ọ̀nàkùnrin ẹ̀ẹ́dùtìẹ̀ ọ̀hún à ok agbègbè lúpọ̀ gífà náà agbègbè ìmàdí àgbè ọ̀wẹ́ number one náà ọ̀bọ̀ ọkùnrin ọ̀bọ̀ ukùn náà yà gbé míàmẹ̀ ọ̀bọ̀ ọkùnrin ìgbìnọ́sà number two ọ̀gbẹ́ ọgbẹ ọkan ọ̀nà o ever for life ọgbẹ ọkan ọ̀nà ayé bẹ̀rẹ̀ báyìí ok òṣèlú reporters máa ń gbẹ́rẹ́ ẹ̀ náà òṣèlú reporters máa ń gbọ́n náà aládé ọmọ nípò gé varí náà o somebody for life ọgbẹ ìgbóhùnsà ọgbẹ ọkan ọ̀nà ayé dúró náà ayé eré yàrá gbẹ wa kò bọ níyàwó wẹ ẹdọbìtà wẹ ọwọ náà ọwọ àkùnrin ètò ìwẹ ọbọ làhọ lè yóò bọ níwọn o làhọ mìíràn fan o làhọ mìíràn fan ọbọ náà wẹ ẹyìn ààyè mìíràn ọkọmọ náà lè kùn ún náà yẹn ní àyè ààyè mìíràn náà wọn lè kùn ún wẹ náà ta wọn ní ọkọmọ. Mi dá o bí nàgbọ́n náà yí ìhà nà ṣẹ́gun ayé ètò náà o gọ́bẹ̀ èdè o àfiẹ́wìrẹ́ yóò fiẹ́wìrẹ́ ní ọ̀nà èmi náà yé ní ọmọ nẹgbẹ́ mara nẹgbẹ́ rà ọ̀ẹ́ èmi náà yé ní ọmọ nẹgbẹ́ mara nẹgbẹ rà ọyẹ èmi hata ìwà èmi nínà tí náà máa nẹgbẹ mara nẹgbẹ mèké náà rà ọyẹ wẹgẹ mi hà náta ìwà dènà kìwọ bẹtọ àti èmi ni kó bẹtọ àti èmi nà tí náà máa nẹgbẹ mara nẹgbẹ mèké náà rà èmi hata ìwà dènà kìwọ wọn nẹgbẹ mara èmi nà tí náà nẹgbẹ mèké náà rà ọyẹ kó èmi hà náta ìwà dènà kìwọ dènà gbàgbọ.
don't go. Okay, I will go your wo. Okay, I'm going eva. Okay, I'm going ha. Okay, I'm going ne. Okay, I'm going san. Here, going go. Then makata bang. You know, I fear with the on the bimana on your home. Huh? They will not hear no corn. The bimikana run. On the bimara. They will not hear the bimikana run. Oh yeah, boy. Ukun. You can not hear no on the bimana. The bimikana on your home. Oh, it's a la low. Oh, it's a woo. Oh, it's a yara. Oh, it's a yawu. Ukun. That's it. Right. Okay, only. We only. Ukun. 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 I'm young. I'm young. Edo. I'm young. Bakpira. I'm young. Benoha. Ukun. Yakin. Ahwa. I don't know. Look, okay. I debate. Tolu reporters, Oghe, for life, Oghe, Igbonosa, Oghe, Imadiagbe, Oghe number 3, Oghe, Oghe, I didn't know one, the great one, I didn't know one. A door is filled with yo, so when I was really, not here, no money. The door at the home, no one I filled with yo. We're not making us say, if Muniki over winning. Rooney, why, Rooney are here. Why, actually, we know who knows Jackie. When I was Jacko Bonner, yeah, no bell. Oh, he said, why, hey. How do you do? Go. Oh, my name, Emma, ye, so pa, or the young Kebe, Oghe, at ye. Oh, my name, Emma, ye, so pa, or the young Kebe, Oghe, at ye. My dear, my name, Emma, ye, Emma, Emma, or the young or the Oghe, so many Emma, but ye. If have me, they don't give up. If you have me, or another year, here, so point the young or the other day. By it, your money. I do a ma. Mudiaka money. I had in your tone, but say I'll let you get the tone. That ye, ma. What's your money? But that's a ho! With that, ho! If you have me, they don't give up. If you have not been one, they don't give up. One idea, man, here. The point of the other day, or reading ya. I do my Afinya, I the F you talk. I had your you told not to read ya. But so I had your the tonne. One ya. You not doing no, you don't name some said, oh, I can't. Oh, I don't know. You don't mind, Rowa. What are you about yo? Well, I eat here with that here. If you had not been, you want to look you. Okay, I'll go your wo. Okay, I'll go your va. Okay, I'll go your ha. Okay, I'll go your ne. Hey, going, hey, going, gone. Oko, wage mi ami egbe. Edo, wage mi ami edo. Ona, ọmọ kẹkẹ náà lọ́wọ́. Ọmọ ẹ máa yára yé mà. Wàádùn ìmọ̀ wa ọmọ sórarọ̀ ẹ̀rí yé mà. Ìmánìyà sọ̀nà. Aya, ati enya Oghe ne Marinya. Oh, yeah, the Vicky Road, yeah. But so I had already the tone. In no banana did do a man,
Inya ari ne noi. Ogede ari ne noi. Wa iti o money video. Re nupogia. Re no. Uri agun. Uri agun. Uri gi uni. Uri agun. Uri agun. Ọmọ nẹ́ẹ̀rí mà ọmọ nẹ́ẹ̀rí mà àti orí ẹ̀gún. Ẹjọ́ náà wà kí ẹ wà náà. Wàá rẹ̀ ọ̀rẹ́ gbowó ẹ̀. Wàá rẹ̀ ọ̀rẹ́ gbí mà ara nú ẹ mà ọwọ́ àkàn ọwọ́ mi ní àwọ̀. Ẹ̀mí mi náà yẹ gbé èdè ẹgbẹ̀wé ìyàlẹ́ mà ṣùgbọ́n èèyàn náà yàdùn mà ní àárẹ̀ ọ̀rẹ́ yóò tọ̀ ọ́ ẹ̀. Ogede oy nugba dan ri dun ma ogede kere yan are na uri ekun ko èmi bu wa gbon aide ba mi òṣèlú reporters ogbe òṣèlú reporters yẹn wá rè wọ́n náà ìgbìnlọ́sà àmàgbẹ́ ọbaako ìgbìnlọ́sà wé number 1 ozunu ozunu ahano uri egunu e wan se oro no kele zunu lo na wi e so ko yan we le na pa wi ri o se pe na oni o wan zunu oni luga na uri egun e ma pa yan wa ori ebi ni ke ya so lo reporter gbeso wa bo lu so lo reporters kaka bo pe do so lo reporter I will say lo reporter no go ibi edo wasege wahaga miami edo wala ho ime yi wa wahaga miami edo na wo wan isi agwa ba ike na pa ike na pa ike anyo na ye ogede no wo ru ati anyo na ye ogede no wo ru ati emi nagme iwa ogede no wo o anyo na yahu anyo e whisky no a brandy no a boy emi nagme iwa ogede no wo ayahu anyoni agada o ga sientie oko ogede no wo egboso agbo obogbe aye ni ona obogbe gelegele aje wa bo ore iwa bo fo ado ya wa yan awiji ba no kwa ni ya wa yan ni ma da oko ogede no wo aya wa yan ni da yan no ni re o pa be nena no edo ndo wa ni wa so pi an pa ba re yam eso ki o de gbere edo awe na ze na o wa mi amedo a anyo na yogede no wo anyo na yogede no wo maka tewe na nekpia anyo na yogede no wo bedwatie oko ma ya me megbe a okan o goye wo okan o goye va okan o goye ha goy go anyo na yogede no wo na bi yimawo bedwatie Otan. Ogede awona
Abi man say ya we don't wa bofo or e bofo yan do valor yan do giae yan do vio yu wake ai gwe o ya de na jare na de na igwe odo kianyo ado wa saladia sayupu man do wa die kedi wan ki be ka o die o ten ọtẹ anyono when you have yawa don't carry yawa anyo we no it's a wine fermented ọtẹ de ti ma fie o na yawa emi na yakungo o se kekiri ma ni bi do we ayo na ikungo o de no bo wa wo segbo a segbo lori ga do vale ya fe ado gage ya fe ado mu ya he ado gwe pede ha pede na na we big unpu later wa o vu do akin 5,000 naira okay no oni o ten o no do ten o en wi ngele danyo o ten agbe adeba agbe o igbunosa o magbe owo du pogi ha idodo idodo ya afi dodo wa do gi ai ado very ofi gbon no ti ya dodo idodo oni o ten oni ajon idodo e mare esupon ni ayon ami no na supon edo o man wa po bon edo iwe nu wa po bon edo so wa we so oni o fo won get there wa gbe o na egogo fi na mo na fi yobo wa gbe ebo okupo ye afia go we gbava egogo en no Nigeria wa ni re webo wa be en no go na yekin egu na ta nda wo ebugu ga o de fie en gogo na tana wa be wa o wa we so wa na re o wa ya no re na wa ya wewe o emi na we wa ya wewe wa ye ge tu wa ya fe won ya fe no re okun wo gbagbon ni ave dege na ge mi edo no ge do ge we o nege na wu kwe zai ma kata yi ma ya we wa dege ma wo pa na ni na te ehun oge no nyama ehun no nyama agbalo wa mi o ra ma no re yi ya yogo na ni we agbalo wa mi o ma bi wo be ya fe no jibedio so le ba wa ya fe o wa be mi po di to o we baba do wa wi ye do o ti ma ya fe do wa ni re na itan wa o value fee for life gbe ni do wa o ni make na ko yo na ngbe ye ma e na ta igbuno so we so na re o ko yo awe ti ma ya fe owo sunde wa kamia awe tiosa wa kamia ma re o ma we re na o wa gbe o so ba no we ti je bodi ma o ki za no de o wa we an ya do wa baba do wa we ye do wa we so bye bye